ń lọ skul bàbá wa Alhaji àgbà mọ́ wa yunifásitì wọn mọ́ wa bọ́lẹ̀ ń lọ Zumra mọ́ wa ó lè ké wà Alhaji àgbà wọ́n níbẹ̀ lèèyàn ti ṣe ríire tí wọ́n sì ń wo àwọn kan tí wọ́n ti jáde ń bẹ̀ tí ríire sì ń tẹ̀lé wọn kí lóòótọ́ gbogbo bá tí wọ́n ń wí ni ó wu Ọlọ́run ó di ẹrù ní fún bàbá wa Alhaji àgbà pé mo dì í fún ọ wà á lọ́ta àmọ́ jẹjà wọn. Allah. Kọ̀sẹ́ni Ọlọ́run bá di irú ẹrù tó dì fún bàbá wa Alhaji àgbà yìí fún yóò lọ́ta ńlé yóò ní lóde yóò ní nílùú. Ọlọ́run wá ṣàánú bàbá wa Alhaji àgbà bàbá jẹjà gbogbo ẹ̀ ẹlòmíì bá kú bí bàbá wa Alhaji àgbà ti kú láyé nì gbogbo tó fi ilé ó sì máa joro Sheikh Saheed bàbá wa fẹ́ rúmọlé ntẹ́dá ní fi ilẹ̀ yóò sì máa joro bí ọba sì joro Ọlọ́run akábùkù ti nǹkan náà bí a bá ń gbọ́ àwọn àkàndá Ọlọ́run dà àwọn ẹ̀sà Ọlọ́run dà ẹ máa náwó sáwọn Alhaji àgbà torí pé ẹ̀sà Ọlọ́run àkàndá Ọlọ́run ẹni Ọlọ́run lọ́kọ́ bàbá wa Alhaji àgbà ń kéwù níbi Ọlọ́run ti ń tò bọ́ọ̀nù níbi Ọlọ́run ti ń dirú bàbá wa Alhaji àgbà bọ́ọ̀nù ẹ wà á rí i pé ńjọ́ tí wọ́n ti ń lọ lẹ́yọ kọ̀ọ̀kan bàbá wa Alhaji àgbà Ọlọ́run bá kẹ́ wọn. Amina. Àlífà àkọ́kọ́ Ọlọ́run bá kẹ́ wọn. Amina. Àlífà ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run bá kẹ́ wọn. Amina. Àlífà ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run bá kẹ́ wọn. Amina. Ẹ wòjọ́ wọn ti ń lọ ni bàbá ti ṣàdúrà gbogbo ẹ̀ kalẹ̀ bàbá wa Alhaji àgbà ti bẹ lọ́hùn kalẹ̀ ẹ̀yìn mi ò ní dàrú àárín wọn pẹ̀lú Ọlọ́run bàbá ti parí ẹ̀ ẹni ọba kan ó sì rọra bọ́ bẹ́ẹ̀ kò sí gídígbò kọ̀sá ń lé rẹ ní kí kọ̀sá wa ń fi nákàlí táàkà pé ìwọ ò ní fi gbádùn ló bẹ̀ kò sí gbogbo wọn ni ẹni ọba kan ní ń bọ́ bẹ́ẹ̀ bàbá wa fi sí Muhammad Kamaluddin University àwọn ni wọ́n wọlé ẹ lọ kí bàbá wa Khalifa nulẹ̀ gbogbo jama kí yín sà. À ń retí àwọn Lárúbáwá bí wọ́n bá ti dé nísìn àwa táwọn ọ̀gbọ́n Lárúbáwá ààbọ̀ sẹ́yìn àwọn tẹnu wọn dá sákájú tí wọ́n lọ wọ́n gba máìkì lọ́wọ́ wa wọ́n mọ̀ tún tí wọ́n bá ń wí fún wa èyí típa àti wákàlà ń ṣe lọ́wọ́ yìí Ọlọ́run tọ́wájúwe eléyìí fún gbogbo ẹni ọmọ wáyìí Ọlọ́run wọlá gbogbo ọmọ ọlọ́mọ tó ti ṣe ríire lára alẹ́ bàbá wa Alhaji àgbà yìí àlékún kí àlékún rẹ̀ tí wọ́n bá wa ṣe fún Alhaji àgbà. Amina. Allahumma amin. Bàbá wa Khalifa tòní. Adamallahu hayatahu. Ọlọ́run kó bá wa pẹ̀lú yín. Amin. Ọlọ́run bá wa fi sọ ẹ̀ sọ yín. Amin. Rí kí mo ní nǹkan ẹyọ kan náà ní tọrọ fún wọn nígbà mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní nǹkan ẹyọ kan náà mo fẹ́ tọrọ fún bàbá wa Khalifa tòní kí ni nǹkan náà òun lọ bá gbogbo nǹkan láyé bó o lówó bó o bá ní o lówó bó o lọ́lá bó o bá ní o lọ́lá bó o nípò bó o bá ní o nípò kọ́ ọmọ kéwú kọ́ ọmọ tí wọ́n ń ṣe lóyìn máa fú sí tọ́ ọ̀bá ní tí mo fẹ́ tọrọ fún bàbá Khalifa tòní kéwú náà ò ní rí lò kí ni nǹkan náà ẹ̀yin àdàbíyà Ọlọ́run àlékún àlàáfíà gbogbo gbà Ọlọ́run bá ṣe fún Khalifa tòní. Khalifatana damal kamali watajina. Àbáyà yẹn Sókótó ọ̀fẹ́ sọ kí ní ìdíwá sí o. Khalifatana damal kamali watajina. Yuhazikum Sheikhul Bukhari Adélọ́dún. Èmi náà ń kí yín ẹnu wọn tí mo lè kí yín. Ẹnu wọn bó ti bẹ́nu mi ti gbà á ilèmí náà fi ń ṣàdúrà ni mo kéré púpọ̀ lẹ́ni tí ó ṣe wá sí ni àbí tí ó sọ̀rọ̀
níbi táwọn bàbá national mission náà wà. خليفتنا àwọn tí kéwú yé. دم الكمال وتاجنا. bí national mission náà bá jáde nísìnyí tó bá gba máìkì gbogbo tí ń wí ẹ sì gbàgbé ẹ. ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀. bàbá sì ti bínú ara wa yé mọ̀ yẹ kálukú. خليفتنا دم الكمال وتاجنا. afáyà Sókótó ọlọ́run tí ọ̀jẹ̀ wọn máa lọ yá ọmọ wa nù lémi fúnlé alájí àgbà ibi àwọn ọmọ wọn ni àwọn tí ń bẹ òkéwù ni wọn òkéwù ni ẹ fún wa láàfáà Rasaki ń bẹ wọn kọ́ máa rúlu ẹ̀ lọ́nà wọ́n ṣe bẹ́ẹ̀ ń bò mí afáyà ya. خليفتنا دم الكمال وتاجنا يعزيكم الشيخ البخاري أدلدون. ọlọ́run ò ní balẹ̀ alájí àgbà jẹ́. يعزيكم الشيخ البخاري أدلدون. bẹ́ẹ̀ bá rẹ́ nìkan tí ń bá ń bínú léyìí ẹ̀yà fún tọ̀hún yóò kó báyìí. bọ́ ọ bá jòkó tí àti wọn gbé àwọn alájí àgbà wo tètè yá dìde kọ́ lọ́ọ́ wẹ̀lé. الله yóò bá tiẹ̀ jẹ́. خليفتنا دم الكمال وتاجنا يعزيكم الشيخ البخاري أدلدون. afáyàyà يعزي kí ló ní jọ fẹ́ràn alájí àgbà kí ló pé wọ́n ṣe fún ọ gbogbo tí jáburú ayé láyé ọlọ́run ọ̀jẹ̀ pàbọ̀ lọ́wọ́ náà kan bẹ̀. bẹ́ẹ̀ bá sọ àsọdùn lókù bẹ́ẹ̀ bá bú àbúdùn lókù bàbá ọ̀lọ́wọ́ nú aburú kan láyé tí wọ́n fi kúrò láyé. ọlọ́run dá wọn wá wọn sì mọ́ kanga. gbogbo ọmọ tí wọ́n ń jáde lára bàbá wọ́n mọ̀ wọ́n mọ̀ mí wọ́n ní ó ẹ̀jọ̀ bàbá yín la ilaha illallah ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fàlàjì àgbà. يعزيكم الشيخ البخاري أدلدون. يعزيكم الشيخ البخاري أدلدون. bàbá wa fẹ́ rúmọlé bẹ́ẹ̀ ń bá ń wo bàbá wa àlífà àkọ́kọ́ wọn fẹ́ràn jàngbọ̀n bẹ́ẹ̀ bá ń wo bàbá wa khalifa kejì wọ́n ló kọ ọlọ́run tí jẹ́ nígbà ọ̀rọ̀ kan dójú ẹ̀ tá a fẹ́ máa tafa wọ́n wá ní wọ́n pé gbogbo wa wá àwa ń bẹ ní súnmúra yẹn wọ́n wà nínú wọn Dr. Musa Arikeosola ó jókòó tì mí gbogbo wa ń bẹnu ilé ń bẹ afáfọlọ́run sọ ló dúró lójú ọ̀nà pé ẹnìkan kan ò gbọdọ̀ wọlé lẹ́yìn àwa tí wọ́n pè nígbà tí bàbá wa níbẹ̀ lẹ́ẹ̀kejì ó parí ọ̀rọ̀ wọ́n ní kí lọ ọlọ́run fi parí ókọ ara rẹ̀ nínú Al-Qur'ani wọ́n ló kọ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún ni wọ́n ní kí ló gbẹ̀yìn gbogbo wa ṣe sim àdákẹ́ nígbà wọn náwọ́ wọ́n ní Ajíkòbí dìde sókè kí ni ọlọ́run fi parí ókọ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún kí ló fi gbẹ̀yìn mọ́lẹ́mì ọ̀rántí Musa Arikeosola tó wájú òkú tì mí ní asọ̀bùr wọ́n ní kílẹ̀ wá ń fà ẹ fọ̀rọ̀ lè fọ́lọ́hun ẹjọ́ lọ́hun ó gbìjà wa gbogbo ẹni tí mọ́ra pé ìrọ́ni ṣe rí ngbà wọ́n ní kílẹ̀ wá ń fà ẹ fọ̀rọ̀ wa ẹjá fọ̀rọ̀ wa lè fọ́lọ́hun ẹ máa lo asọ̀bùr fọ́lọ́hun ó gbìjà wa la ilaha inú kálukú sì dùn. la tukithiri hamaka má kò dí àyẹ̀kúnnà. ìtọ́lọ́mbà ti kọ́ ọ̀sẹ̀ ní ìṣẹ́ lára alájí àgbà kò sí ìrẹsì ẹni ọkàn ní bọ́ọ̀bẹ̀ ọ̀rọ̀ anara ẹni ló dè kọ́. látúkì fìrì àmàkà má kò dí àyẹ̀kúnnà. ọ̀rọ̀ àwa lọ kónú ilé àǹsọ̀gọ́ta tíra ọgbọ̀n tíra ìgbé ọmọ nǹkankan ntí mo ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fàlàjì àgbà. ìlísìm bàbá rọ̀bíkà. èyí ṣe tó dì mọ́lẹ́kùn ọlọ́run ọba rẹ̀. fàtírù ẹ̀kọ́ ọlọ́run ni bàbá dì máa lára àfàgbà. ìlísìm bàbá rọ̀bíkà. fàtírù kíkún lẹ́dùn ní. wàsálù sàlámàtà min dáril futun. bàbá tó mọ̀ tá àwọn tí wọ́n sì tó ń ṣàdúrà fún ìwọ lè ṣe bẹ́ẹ̀. kọ́ ọmọ wa bí èmi pé lágbájá o ọ̀tá yín ni o wọ́n á gbé máìkì mi ọwá ní ma ṣàdúrà fún ṣé wàá ṣàdúrà. bàbá tí wọ́n ń ṣàdúrà fọ́ta. látúkì fi hàmákà
ما قدر يكون gbogbo wa yányá àníyàn wa lára alẹ́ yìí ọlọ́run fi dá wa lẹ́jọ́. إلزم باب ربك فترك كل دونه واسأله السلامة من دار الفتون kò yé ẹlòmíì. لا يضيق صدرك والعالم شؤون àfa yàyà tó kó tó wọ́n ní kí n máa julẹ̀ káwọn àfa wa alárúbáwá tó dé ni. الذي لغيرك لا يشن إليك والذي قسم لك أحسن لديك àwọn àfa wa àgbààgbà ń bẹ nínú ilé àfa wa bọ́lọ̀ ń sọ ló dúró ni. لا تكثر همك ما قدر يكون لا تكثر همك ما قدر يكون kí ló dé àwọn ara rẹ̀ sí ìtọ́lọ̀ nǹkan mọ́lájí àgbà ní sẹ́lọ yìí yóò sì máa sẹ́lọ bẹ́ẹ̀ hatta yawmal qiyamah. Insha Allah. ilé ni ò ní di ilé ebú kò sì dá. ilé ò ní di ilé tí wọ́n mọ kọ̀tàn tí ò dá lórí ẹ̀ ilé bàbá wa lájí àgbà ò sì dá. kí ló jẹ́ orí bẹ́ẹ̀ àníyàn bàbá dá púpọ̀ sí everybody lọ́lọ́run fi ń tó bó ti tó yìí ẹni ọba kan yóò sì bọ́ bẹ́ẹ̀ alẹ́ nìkan ní àwọn àdàbí àyìnbó etí ẹ pẹ́ báyìí nígbà kan bá ti kú ọ̀pọ̀ sì tún bọ́ bẹ́ẹ̀ èyí ṣe tí wọ́n tètè yàn bá wọn mọ́ ní 40 ọdún láàtò yàn mí ni ńgbà tí ò sí wàhálà lọ́dọ̀ tiwa ńgbà tá a ní problem ẹni ọkàn náà ní ọbọ̀ bẹ́ẹ̀ ọparí nù alájí àgbà tún dé nù. سبقت مقادير الإله وحكمه. bàbá ní ẹ máa tọrọ àlùbáríkà ilé àlùbáríkà láwa yìí àmọ́ àlùbáríkà láwa yìí gbogbo tí bá ń jẹ́ àdàbí yà láyé tọ́lọ̀ ń bá ní káyé rẹ̀ ọ́ dáa tọ́lọ̀ ń gbà fún níbi ó ti mú mi náà láwa yìí kí láwa sẹ́kù tá a ní dúpẹ́ èyí tá a ń jòkó yìí a fi ń dúpẹ́ fọ́lọ́ ni a fi yin lọ́hùn ni wọ́n ṣe wá ń kú kíákíá báwọn wọ́n ń kú kíákíá wá lélẹ́yìí. It is something. ebe ni ikú rẹ̀ bá ti kàn náà ní òkú. wa minkum man yutawaffa wa minkum man yuraddu ila arzalil umri likay la ya'lama min ba'di ilmin shay'an wa tara al-arda hamidatan fa idha anzalna 'alayha al-ma'a ihtazat wa rabat wa anbatat min kulli zawjin bahij. ẹ wà al-Qur'ani wa minkum man yutawaffa en benu yin ta pe o kanjuku àwọn tí wà yìí wọn kanjuku. أعوذ بالله من الشيطان الرجيم. àbáyàyà kò sí ìtọ́fọ̀dọ́ jẹ àlífà àgbà náà wọ́n jẹ́. بسم الله الرحمن الرحيم. gbogbo yẹn kí àwọn bàbá wa ọlọ́wọ́n bàbá dúpẹ́ fún yín. First Vice President Ansarul Islam ẹ ṣeun bàbá wa Fẹ́rùmọ́lé ọlọ́wọ́n jọ dáa fún yín sà. bàbá wa yára ń sìn wọn lọ àfa gbogbo wa nù wà ní makondoro àtẹni ọfẹ àtẹni ọkọ kọmanda gbogbo wa nù yányán ẹrìkí mo yìí sọ fún yín nígbà máa wò pé ó kéré kò kéré bá baby face ló ní ni àgbàlagbà ni àmọ́ baby face lọ́lọ́run bùn small body big engine lọ́lọ́run sí national mission àwa. أعوذ بالله من الشيطان الرجيم. bàbá wa Khalifa tó ní ẹ fọkànbalẹ̀ ẹ ní fìbànújẹ́ lo àyè ni ọba tí ọjà wọn tó lọ ṣáájú yín ó fìbànújẹ́ lò ẹ̀yin náà ní fìbànújẹ́ lò. Bismillahir Rahmanir Rahim. ọ̀kan nú àwọn ẹrú yín akóbàtà yín òun ní ń ṣàdúrà. kuntum fi raybin minal ba'thi. ọlọ́run níbẹ̀ bá bẹnu iye méjì pé àfàyàyà barakallahu fik. bẹ́ẹ̀ bá bẹnu iye méjì bá gbé yín dìde àbá ní gbé yín dìde. fa inna khalaqnakum min turab. ọlọ́run láwọ̀ ọlọ́run ké àṣàwá náà ni àwa la dá yín bọ́ láti palẹ̀ yín mọ́ inú yẹ̀pẹ̀ náà láti dá yín ẹ̀ tún kó ẹ̀ padà nu yẹ̀pẹ̀ ni yányán ẹ̀mí yín ni ò ní kú bọ́dì ó kú bọ́dì ó jẹrà àmọ́ ara ní kú ẹ̀mí èkú. fa inna khalaqnakum min turab.
turab. fa inna khalaqnakum min turabin kí ẹ̀sà wọlọ́run la dá yín ni apalẹ̀mọ́ yín láti inú yẹ̀pẹ̀ anabi adama baba la yín yẹ̀pẹ̀ náà la papọ̀ lánàá ẹ̀bù bí ó ga wa ẹ̀bù bí ó kúrú wa ẹ̀bù funfun wa ẹ̀bù pupa wa ẹ̀bù dúdú wa àwa pa gbogbo ẹ̀pọ̀ bẹ́ẹ̀ ń bẹ láti ní ẹ jáde. Thumma min nutfatin. àwọn lẹ́yìn àrọ́mọdọ́mọ rẹ̀ ẹ máa wá láti borí ẹ̀yàn máa wá láti bí omi lọ́gbọ̀lọ́gbọ̀ ni bẹ́ẹ̀ bá ti súnmọ́ra yín ẹ̀ ń súnmọ́ra yín èyí tèmi ọlọ́wọ́n bá mú bẹ́ẹ̀ èyí tí ń bọ̀ lára baba òun dàbí white tí mo wọ̀ yìí èyí tí ń bọ̀ lára àyà òun dàbí aṣọ tọmọ níwọ̀ tọ́kọ lábàwọn méjèèjì ọwọ́ àpapọ̀ ń lọ wúmbù ya èmi ọlọ́wọ́n máa bẹ̀rẹ̀ ẹsẹ̀ tèmi lára ẹ̀ bó mọ̀ fi ọ jẹ́ bó mọ̀ fi orí yóò jẹ́ èèyàn láyé kò ní jẹ́ èèyàn ẹ̀mí rí ó gùn ẹ̀mí rí ó kúrú ẹ gbọ́ lára àyà ẹ̀. Fa inna khalaqnakum min turabin. èmi ọlọ́run èmi mọ̀ dá yín látara yẹ̀pẹ̀ mo palẹ̀ mọ́ yín lára yẹ̀pẹ̀. Thumma min nutfatin. àwa nìyẹn máa súnmọ́ra yín ẹ̀ wá ń wá látara àtọ̀ ẹ̀yin àwòládùn ádámà ẹ̀yin ọmọ rẹ̀ ẹ̀yin wá ń wá látara omi lọ́gbọ̀lọ́gbọ̀. Thumma min alaqa. ńgbà tẹ kú látọ̀ ẹ tún wá di kí ni ẹ di ẹ̀jẹ̀ kí ẹ di ẹ̀jẹ̀ kí. Thumma min mudghatin. ẹ kú lẹ́jẹ̀ kí ni ẹ̀yin àdàbíyà ẹ kú lẹ́jẹ̀ kí ẹ wá di mọ́bọ̀gà ẹ di déédéé ẹran àjẹgbé mi bí ta bá wọ búkà pé ẹjọ́ ẹ fún mi yán ẹ fẹ́ràn méjì sí àwọn ẹran kọ̀ọ̀kan tó bá a ti rí nù. Mukhallaqatin wa ghayri mukhallaqa. níbẹ̀ lẹ ti di irú yín wá ẹni tí ó sẹ́rú kú níbẹ̀ náà lẹ ti bẹ̀rẹ̀ ẹni tí ẹ máa pé tì níbẹ̀ náà lẹ ti bẹ̀rẹ̀ ẹ̀rí inú létà wà ilé ará àgbà jìnnì ọ̀rọ̀ bàbá wàlájẹ́ àgbà níjọ wọn ń bọ̀ ń bẹ̀ ọlọ́ni à tèmi ọlọ́run lẹ́yìn ó ṣe ọmọdàmọ́ máa gbárùkù tì yín ọmọdàmọ́ máa pé tì yín à ń pè àbá àpé à ń pè àwọn tá a kéwú lọ́dọ̀ Àlájì Àgbà nìkan kọ́ lọ́mọ kéwú wọn ọmọ kéwú wọn bẹnu dírẹ́fà mọ́tò kò ní wáàsí méjì àfi wáàsí Àlájì Àgbà ẹ̀ wá ń bi dírẹ́fà kan mọ́ ní ńjọ́ tí n ti máa wọ mọ́tò rẹ̀ ó ní wáàsí mi ní àfahàn Àlájì Àgbà ó ní bàbá nìkan ní ọ̀sọ̀sọ́kùsọ̀. Allah. àwọn ọlọ́kadà wọn ń páàkì ni ọmọ kéwú Àlájì Àgbà ẹ̀rí àwọn dúró wọn wá wáàsí wọn wá gbogbo ẹ̀ ẹ̀yọ́ wàá ṣe bá wà nìkan lẹ́yìn ọmọ kéwú Àlájì àwọn ọmọ kéwú ni a pọ̀. Linubayyina lakum. ọlọ́run ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ tá à ń ṣe bẹ́ẹ̀ ká lè bá a ṣàlàyé fún yín ni. Wa nukirru fil arhami ma nasha'u ila ajalin musamma. ẹ máa bọ̀ ní ẹ máa bọ̀ láyé mi ní ẹ máa bọ̀ àwọn jàmọ́ ni ẹ máa bọ̀ ẹ dákun mọ́ fọlọ́run bẹ̀yìn mọ́ fàlájì àgbà bẹ̀yìn ẹ dákun ẹ jókòó báyìí sá ẹ dákun ẹ jókòó tì mí ó dẹ jókòó tì mí báyìí ẹ jókòó tì mí ẹ gbọ́dọ̀ mọ ebe mi yín lajọ ṣe tíṣà èmi wọn lajọ ṣe tíṣà lọ́dọ̀ wá sí àgbáyé àwa náà la kéré jù jọ́nà nínú àwọn àfáà tí ń kọ́ wọn lọ́dọ̀ àfáà mi ẹnu pé láàrin èmi wọn dé àgbàdàrú díẹ̀. Thumma min mudghatin. Thumma min alaqatin mukhallaqatin wa ghayri mukhallaqa. Wàláì ọlọ́run ṣe dáadáa fáwọn ọmọ kí wọ́n Àlájì Àgbà gbọ́ bẹ́ẹ̀ ti rí wọn ni ẹ̀mí wọn fúyẹ́ bá a fa yàrá bá rí tí ó bàjẹ́ nísìn àṣùbá là fa yàrá ọ̀dọ̀dọ̀ yìí àṣùbá tẹ̀ ń fa tẹ̀síwá lọ́wọ́ ó dénú ń gbọ́ ọ̀rọ̀ kan ẹ dákun ẹ má wí ẹ dákun mọ̀ fọlọ́run bẹ̀ yín ẹ dákun ẹ má sọ kankan ẹ dákun mọ̀ fọ Àlájì Àgbà bẹ̀ yín yóò wá máa kó gbogbo ń tẹ̀ nílé kọ yóò máa kó tì yín nítorí kọ́ba àmọ́ bàjẹ́ fún yẹn ni ọwọ́ awa lásùbá kéèyàn jáde mọ́sálásí lásùbá kọ́ máa wá bò léèyàn nítorí pé kábùkù ọmọ kan ọmọ ẹ̀yà rẹ̀ ẹ bá ń pa àwọn ẹni ọlọ́run dà èèyàn dáadáa ẹ wá sọ́dọ̀ national mission náà wa àfa wa àgbà fún gbogbo àwọn àdàbíyà ọlọ́run fà níyàn wọn dá wọn lẹ́jọ́ púpọ̀. Alladhina yamushuna ala al-ardi auna. bẹ́ẹ̀ bú kò ní fèsì. Wa idha khatabahumul jahiluna qalu salama. ẹ dákun ẹjá ṣe sùúrù
èmi náà gbọ́ àmì ẹ dákun ẹ mọ̀pẹ́ gbọ́ ǹjẹ́ ọmọ wínú mọ́lẹ́yìn ṣe ń gbé ẹ mọ̀pẹ́ gbọ́ kí ni bá a bá gbọ́ ẹjẹ́ aṣọ fà gbọ́ gbogbo wa náà ká fi rí bákan náà mi wọ́n bá ń lọ tẹ́sì ẹ̀jẹ̀ wa níṣẹ́ ẹlòmíì aa ẹlòmíì as ẹlòmíì oho àjọra wa bọ́lọ̀ ti yàn wá nu bọ́lọ̀ ti rán àwọn nu àfáyàyà mo wá pa gbogbo ẹ̀ pọ̀. linubayyina lakum. ẹ dákun jẹ́ àwọn ẹ̀ má bínú àárín tí àwọn afáwà lárúbáwá ni bí wọ́n bá ti dé agbádùn wọn. àwa lọ́hùn àwa ṣe bẹ́ẹ̀ linubayyina lakum ká lè bá a ṣàlàyé fún yín ká fìdí ọ̀rọ̀ múlẹ̀ fún yín. wa nukirru fil arhami ma nasha'u ila ajalin musamma. wa nukirru fil arhami ma nasha'u ila ajalin musamma everlasting sí. Allah. wa nukirru fil arhami ká sì lè bá a fi rinlẹ̀ sínú àpò bí ìyá yín ma nasha'u níta wọ́n lọ́n fẹ́ ọ̀rọ̀ ayé lò wọ́n fi kún tí Alhaji Àgbànjọ́ náà. Allah. ẹ̀mí rẹ̀ ó gùn wọ́n fi kún tí bàbá wa Alhaji Àgbànjọ́ náà. o ò ní rí kú ọmọ wọ́n fi kún tí bàbá wa Alhaji Àgbànjọ́ náà. àmọ́ rẹ̀ ọmọ ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n fi kún tí bàbá wa Alhaji Àgbànjọ́ náà. o ò ní rátẹ̀yìn kú wọ́n fi kún tí bàbá wa Alhaji Àgbànjọ́ náà. bọ́ọ̀ bá wá sí mọ́ yóò tún máa dá àjùgbà tó ń bẹ lọ wọ́n dì fún bàbá wa Alhaji Àgbànjọ́ náà. wa nukirru fil arhami ma nasha'u ila ajalin musamma. kálí bá fi rinlẹ̀ sínú àgọ́ bí ìyá yín táwọn ọlọ́run ọba fẹ́ ó lówó ni ò ní lówó ni ó lọ́lá ni ò ní lọ́lá ni ó rí jẹ ó máa tọrọ jẹ ni ó máa bọ ilé ó máa rọ ó máa lo ẹnìkan ní màpọ̀ ńlọ ni kálí bá fi rinlẹ̀ sínú àgọ́ bí ìyá yín bẹ́ẹ̀ ẹ̀rí títí dìgbà wo ila ajalin musamma. Allah. ó ní iye ìgbà tá a wù ọ́ dà bẹ́ẹ̀ ó ní iye ìgbà tá a wù ọ́ dà bàbá wa tí wọ́n lọ yìí ọlọ́run bá kẹ́ wọn. Àmín. bàbá wa Sheikh Abdulkadir Kamaluddin Habibullah Musa rahimahullah ọlọ́run bá kẹ́ wọn bẹ́ẹ̀ bá wò wọ́n ẹ rí i pé báwọn Alhaji àgbà ti ṣe ni wọ́n ń ṣe wọ́n ní ẹ jẹ́ wọn ó bú mi ẹ jẹ́ wọn ó bú mi èmi wọ́n ń bú kèé sẹ́yìn Allah. ẹ fọlọ́run lẹ́kọ̀ọ́ gbìjà àbátọ̀ lọ yìí ń bẹ́ẹ̀ ẹni wọ́n pè kàwé lé tí wọ́n wí bá wọn fún ẹ má wí nǹkan kan ẹ má bá tiyín lọ bẹ́ẹ̀ bá sì pàdé àfáà kan tí bá ń pọ̀ òun nímọ̀ làyìlá wọn ò yàtọ̀ sí àwọn bàbá wa Alhaji àgbà bẹ́ẹ̀ bá sì pàdé àfáà kan tí bá ń pọ̀ òun nímọ̀ ẹ fílẹ̀ ẹ̀yin ẹ wí ẹnu wọn tó lọ́run ní kẹ́ ẹ máa wí ẹ̀sọ́ máìkì ilẹ̀ kú ń bẹ̀ òun tó nímọ̀ kọ́ máa wí ẹ má bẹ́ẹ̀ nìkan kan jà wọ́n ti wí nù wọ́n bá ń wí èmi máa ń wò wọ́n báyìí ìwò tí ń wò wọ́n ní pé ẹ kúkú ní síbi á ti sọ̀rọ̀ apàgọ́ náà ni n kò sí pé ọmọ ò ní bá pèlè ìyá rẹ̀ ńlẹ̀ kó sì aṣọ dá ọ̀dọ̀ wọn Alhaji àgbà mo ti mọ̀ tó mọ kíní mu àṣẹ mo wá bí bàbá wọn wà sí àgbáyé Ọlọ́run bá ń kẹ́ bá ń gẹ Àmín. wọ́n ní àgbà mákàlá wọ́n máa pé ọmọ yìí bá pèlè ìyá rẹ̀ kó sì aṣọ dá kíní wọn ò yé mi sà wọ́n wá dákẹ́ bí ìṣẹ́jú márùn ẹ ti ń yé àfa yára nísì wọ́n dákẹ́ bí ìṣẹ́jú márùn wọ́n ní ọmọ ò ní bá pèlè ìyá rẹ̀ ńlẹ̀ kó sì aṣọ dá wọ́n ní bẹ́ẹ̀ ni ìwà tí bàbá yìí bá hù ọmọ ò ní hù ú wọ́n ní òkè tíọ́rì nìkan rí pírátíkà ọ̀dọ̀ àwọn Alhaji àgbà mo ti rí àlífà kínní àlífà kejì àlífà kẹta kò sí kankan tó ṣe pé ìwà wọn wá yàtọ̀ sí bàbá Alhaji àgbà. Allah. bí bàbá ti ṣe náà wọ́n ṣe bẹ́ẹ̀ bá ti ṣẹ̀ wọ́n nísìn náà ni wọ́n sọ fún yín nísìn ó sì parí náà nù ni bàbá wa àlífà yìí nísìn èmi náà ti ní Israel ẹni wọ́n kọ́kọ́ fèsì láyé tán kọ́kọ́ challenge èmi Buhari Musa mo gboyè lónìí èmi number 1 bàbá wa àlífà tó ní ẹni ó sì bá ń bẹ̀bẹ̀ nínú lọ́wọ́ ọ̀tún mi ó kúnlẹ̀ ni. wa nukirru fil arhami ma nasha'u ila ajalin musamma. bàbá pé wọn yàtọ̀ sẹ́ni tó bí wọn àwọn bàbá ń ṣe mòlídìí ní Zumura gbogbo ajá náà sì pé èmi nìkan ni wá àwa náà lọ bì kan mo bá dé ẹrù Ọlọ́run kan òun náà ti kú ọlọ́mọsàbánkẹ́
ọ̀rẹ́ àwọn bàbá bínú wọ́n bínú lánàá nígbà wọ́n ní Mala Buhari ò sí ń bẹ̀ tí wọ́n ní kéde ọ̀rẹ́ àwọn bàbá wa bínú nígbà tó láwọn bàbá bínú èyí wọ́n ń bọ̀ yànsàyànsà mo wá gòkè mo sì bá bàbá ilé ọ̀wá lọ́dọ̀ wọn mo ní àlékún àlàáfíà ọ̀rọ̀ wọn bá ṣe fún yín ọlá àfa àgbà bí mi ti wí nu wọ́n ní Mala Buhari mo ní ẹ̀mí ogun ọlọ́wọ́n ní mo wá lọ kúnlẹ̀ síwájú yẹn báyìí wọ́n ní wọ́n lè bínú lánàá mo ní purọ́ wájú yín mo lọ wá sí kan ni wọ́n ní ó jìrù lọ ọ̀dọ̀ wọn mo ti gbọ́ ó jìrù lọ ọjẹ́ ó lọ ó jìrù lọ mo ní bẹ́ẹ̀ ni ìlú náà mo wá lọ ń gba èdè alẹ́ wọn kó pẹ́ kí mo tó gbé máìkì fún wa ẹnìkan ló wá dẹ́rù bà mí wọ́n nígbà tẹ́ wá pé àwọn ajánásì gbogbo wọn pé èmi nìkan lè rí wọ́n lè wá bínú àbá ní bínú bò ebi ń tá a tọrọ náà lọ́lọ́run ṣe ó kẹ́ ẹ máa sọ àlùbáríkà náà la tọrọ ẹnu ìgbà tá a bá fẹ́ lò yín kẹjá máa rí yín ọlọ́wọ́n ṣàlékún àlùbáríkà. bàbá tòní nígbà wọn challenge mi tán tí mo kúnlẹ̀ tí mo ṣe pé ẹgbẹ́ kí làwọn náà tún wá ṣe àwọn náà tún wá dì mọ́ mi. ṣé ẹ rí i pé ẹ̀jẹ̀ ń tọ̀ràn ni bẹ́ẹ̀ bá dẹ́ni sí pé bí bàbá mi ti bínú nù ni wà lẹ́yìn wọn bá nǹkan jẹnu lé wọ́n máa fún bàbá mi lẹ́kọ̀ọ́ mú ni lérí wọn fi rọ̀ bàbá burúkú ló bí ọ. kúlù ní kàmáàlì. gbogbo pípé yányá yàyà tókótó gbogbo pípé. lirọ́bìnà sífàtún bí. ọlọ́run òun nìkan ló pé tán. wà á wálé mú ká mílù máa ń yẹ̀ṣá òmìnira liwara. àfáàwọ̀ àgbà global missioner àfáàwọ̀ àgbà bàbá wa yára nu professor ọlọ́run nìkan ló ní pípé. Allah. ẹni ọba wa wù ní gbòǹ pípé ni mo fẹ́ bí kálukú tí ń gbọ́ wá sí lónìí kí lọ yọ ọ́ lẹ̀ tọ́lọ́run ògùn alájí àgbà ẹ sọ ká gbọ́. kí ni nǹkan náà tọ́lọ́run ògùn bàbá. wa idha tarabna likamali mukammala fi dini la annahu kal Mustafa. àfáàyà ẹ̀ tó kótó. à ń retí àwọn alárúbáwá ni. kúrò ní kàmáàlì lirọ́bìnà sífàtún bí. wà á wà ní mùkàmílù máa ń yẹ̀ṣà òmìnira liwara. wo àbáyàyà n ó tètè sọ máìkì yìí lẹ̀. sórí ọ̀rọ̀ tí mo sọ nípa bàbá wa nígbà tó ní. wọ́n wá rán yàn wá láti inú rẹ pé n tí mo ṣe. kó tó di báwa wá fi ríjì bí táwọn fi dìbọn mi kí n sọ. mo ti mọ̀ inú wọn wàá dùn wọn fẹ́ gbọ́ tọ́lẹ́ lómi ọ̀mọ́ tó ṣẹlẹ̀ kìí ṣe pé mo ṣẹ̀ ọlọ́run jẹ́ ó dáa fún wọn. àmín. wọ́n ní kí wọ́n ó pè mí wá ibi báyìí ń ṣe wá sí ń bẹ̀ wá ráyè tòun ta ìráyè mi mo tún wá fi tọ́ méèké bọ̀ ṣe mọ̀ pé yẹ kí n lọ́ọ́ bá wọn fún ara mi pé afakumula wọ́n jíṣẹ́ fún mi àmọ́ ń lọ bí báyìí wọ́n wá pé tọ̀ ọ̀dà ọlọ́run fún àlùbáríkà sí máa lọ èmi ọ̀ wá lọ mọ́kànní ìyìn lè ráyè ní ìbá lọ mọ́ ẹ̀yin jọ̀mọ́ ẹni anakumula ẹ̀dá kan ẹ̀fẹ̀ ríjì wọn. anakumula. wọ́n ti fẹ́ ríjì mi tẹ́lẹ̀ wọ́n ti dì mọ́ mi bẹ́ẹ̀ ohun ti yẹnu. ìmọ̀ jẹ́ ìṣàdúrà kí n gbé kinní fún ládàá mẹ́ta náà òun lọ́rẹ̀ ẹrú gbogbo wa ẹ dákun á ṣe bísímìláì mẹ́ta kúrò aláwọ̀ mẹ́ta ládàá tá a bá rí mbẹ́ bàbá wa àlífà tí wọ́n lọ yìí àti gbogbo àwọn tó ń lọ bá ọlọ́run bá kí mo bá wọn. amiina. bisimilahi rahman ẹ já sí lápapọ̀. kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ẹ dábàá ẹjẹ àṣẹ àmìyàn kan. amiina. bàbá wa àlífà tòní ọlọ́njẹ́ àríwọ̀kẹ́ aláàjì àgbà tòní bàbá mọ̀sìn gbà tòní wọ́n tún wá rán grand gari sí mi pé ó ti tán kò sí kankan mọ́ kí n máa ṣe bébí tí í ṣe àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. fàfọ̀ àníwọ̀n wàṣẹ̀gẹ̀fẹ̀rẹ̀ lẹ́wọ̀n. ń lọ́dọ̀ àfa yàrá ni bàbá yàrá ó ṣe tàlíkù lérí ọ̀rọ̀ mi fún o tó wá pẹni tí wọ́n bá tún pè tóun ló tún sọ̀rọ̀ bó lè bá ní ẹjẹ́ tán nítorí yín náà la fi pẹ́ náà má jẹ́ tán o
jẹ díẹ̀ mi ò fi yòókù lẹ́ni torí bọ́ bá jẹ́ tọ́tọ̀ wá lọ́wọ́ pé àá láì ṣe pé yàn jẹran rí ẹ sì parí orúkọ kan àfa àwa yàrá ń bẹ ní wọ́n ṣe tàlíkù ẹgbẹ́ bóde ẹgbẹ́ sẹ́yìn lọ́hùn ẹgbẹ́ ẹ̀bẹ̀ bá ti gbé sẹ́yìn wọ́n máa gbé sẹ́yìn náà ni wọ́n máa gbé sẹ́yìn ni bọ́lá ti kọ́ tí ẹni àkọọ́lẹ̀ ẹni àfa àwa yàrá ẹ ṣe tàlíkù mo fi ṣé ìtàjú dàdá bíbẹ̀ yìí ẹ ṣe tàlíkù. tó ó dà wọn láwọn lágbára tààrin retí náà ni wọ́n dé yìí tọrọṣibo. mo rí àfa àfọlọ́nsọ àfa àfọlọ́nsọ àwọn alárúbáwá dé o alhamdulilayi mo láìkì ibi tí mo parí.